أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن أصدق الحديث كلام الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعاذني الله وإياكم منها وأدخلني وإياكم الجنة، وبعد. السلام عليكم ورحمة الله وبركاته. أدوكم الله سبحانه وتعالى، أترى إكاتي فوج شنلا ومحمد صلى الله عليه وآله وسلم. Ike Allah bẹ́ẹ̀dá tí ó ní tán kó máa bá orí ilé ìjẹta Allah subhanahu wa ta'ala, èyí tí ó ní parẹ́ tí ó sì ní tán kó máa bá Nábì wa Muhammad sallallahu alaihi wa alihi wa sallam, kó máa wà dólórí ẹnìkan, kó máa bá wọn ará ilé àwọn sàhábà rẹ̀ àti gbogbo ẹni tí ó bá tẹ̀lé ojú ọ̀nà wọn, tó bá ṣe ohun tí wọ́n ṣe ní ẹ̀sìn ní ti tòdodo, gẹ́gẹ́ bí Allah bẹ́ẹ̀dá ṣe pàṣẹ, tí Ànábì rẹ̀ Muhammad sallallahu alaihi wa alihi wa sallam tó náà dẹ̀ pàṣẹ tó dẹ̀ ṣe lẹ́sìn, kí ìkẹ́ Allah bẹ́ẹ̀dá àtọ́lá rẹ̀ kó máa bá gbogbo àwọn tó bá tẹ̀lé ìlànà náà. À ń tọrọ lọ́wọ́ Allah subhanahu wa ta'ala ipe kó jọ kó dákun kó má ṣàfihàn wa àti sínú àwọn ẹni tó já sí wípé èyí tí wọ́n máa sọ lọ́rọ̀ bẹ́ẹ̀ dẹ̀ ni tí wọ́n máa ṣe níṣẹ́, ní tí wọ́n fi rí ìyọ́nú ọba tó dá wọn láyé bí àti lálkìyámà ni wọ́n máa ṣe. À ń bẹ kó ṣọ́ wa, kó dẹ̀ là wá kó bí ohun tá sọ tá ṣe tá fi wá kó ìbínú rẹ̀ láyé bí àti níjọ́ gbẹ̀ndẹ̀ alqiyama. A kí gbogbo wa pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Àdìpọ̀ tọ́jọ́ mélòó kan àwọn ní fídíò inú wọn ti máa dùn nípa àbápadà sábúrú dé ọ̀gbẹ́ni yìí tó lọ́wọ́dà ò ní ká padà sábúrú dé bá wa insha Allah, kò dẹ̀ ní dé bá bí iznillah. Alhamdulillah, adúpẹ́ fún Allah bẹ́ẹ̀dá. A kú ọjọ́ mẹ́ta, a kú gbogbo ibi tí gbogbo wa náà wà káàkiri lágbàáyé, ní Nàìjíríà ní nílùú tí ẹnì kọ̀ọ̀kan wá wà. So kí Allah bẹ́ẹ̀dá kó máa ṣiṣẹ́ mi rọrùn fún wa. Tọ́ tẹ́lẹ̀ náà lálẹ́ yìí nǹkan bí mo wá fẹ́ sọfà, èmi kàn fẹ́ wá sọ̀rọ̀ díẹ̀ lálẹ́ yìí tẹ́lẹ̀ ni, kó tó di pé wọ́n wá ṣe ọ̀rọ̀ ọmọ aláìmọ̀kan tí ń bẹ níwájú mi oníkùránì, kó tó di pé wọ́n wá ṣe ọ̀rọ̀ rẹ̀ pẹ̀lú mi níbi ọwọ́ ìrọ̀lẹ́ yìí. Ìgbà tí wọ́n ṣe ọ̀rọ̀ rẹ̀ pẹ̀lú mi ní àti àdáwà ẹ̀yìn kó pa tèmi fẹ́ sọ lẹ́tẹ̀ẹ́, ẹ̀yìn kó pa pọ̀ ó yẹ kí n fi ṣèdánilẹ́kọ̀ọ́ fún un. Tọ́yì ẹ̀wọ̀n máa yá wa, kó tó di pé a bẹ̀rẹ̀ sí ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún ọmọ aláìmọ̀kan Lukman, oye àkọ́kọ́ náà Annabi wa sallallahu alaihi wasallam ó jẹ́ kó yé wa pé man lam yashkuri nas lam yashkuri Allah, ẹni tí ó bá fi lè dúpẹ́ fún ọmọ ènìyàn kò ní dúpẹ́ fún Allah bẹ́ẹ̀dá. Nínú ìwọ̀ tó tóbi tí
ọmọ ìyá èèyàn tó jẹ́ mùsùlùmí ní lọ́wọ́ èèyàn ó ní pé tí ó bá ṣe dáadáa síyàn kíyàn ṣe kíni kíyàn mọ orí rẹ̀ bẹ́ẹ̀ dẹ̀ ni kíyàn dẹ̀ fi mí orí kíyàn fi hàn kíyàn sì dúpẹ́. tọ́tọ́ yìí ní ìtújá sí wípé àní dákọ̀ ẹni kankan àmọ́ wallahi ṣe rí ní ká mi tí mo ṣe ó Allah bá ẹ̀dá fi ṣàmì ipe àṣemọtì ẹ̀ láwọn ẹni tó yá sí pé Allah bá ẹ̀dá yàn tí wọ́n jẹ́ olólùfẹ́ òdodo fún mi wallahi alazim. Kìí ṣe pẹ̀lú agbára mi, kìí ṣe pẹ̀lú mímọ̀ ṣe mi, kìí ṣe pẹ̀lú mímọ̀ sọ mi, kìí ṣe pẹ̀lú bí mo ṣe tó bí mo ṣe jẹ́ bí n tẹ̀ jẹ́ nǹkan kan. Àmọ́ ìkẹ́ ni ọlá ni látọ̀dọ̀ Allah bá ẹ̀dá tí máa ń ṣe kíni tí máa ń ṣe fẹ́ni tó bá wù nínú àwọn ẹrú rẹ̀. Oye a lè kà wọ́n tán a sì lè sọ wọ́n tán nínú àwọn èèyàn dáadáa àwọn èèyàn tó tóbi tó já sí wípé nípa ọ̀rọ̀ nìka mi dé wọ́n wà so bóun kì í ṣe sọ wọ́n wà so sensitive nípa rẹ̀. Oye nìka mi kù ọjọ́ mélòó kan bí kí n sọ pé bí 20 kìíní kan days bàbá wa dáadáa kan bẹ wọn sí Nàìjíríà kò sí ọjọ́ tí wọ́n ní send message sí mi ìgbà mi wọ́n pè mí wọ́n sọ fún mi pé Sheikh Ustaz mo tún ní kí n rán yín létí ni o ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o gbogbo ọ̀nà làwọn aláburú ń wá láti fi ṣàbúrú fún yín o ìgbà tí ò sẹ́ẹ̀rì wallahi wọ́n wá pọ̀ bẹ́ẹ̀ tó yá sí pé wọ́n ṣerú àwọn kan báyìí kí Allah bá ẹ̀dá kó jọ kó dákun kó má ṣàfiṣọ́ ẹ̀ṣọ́ yín náà kó má ṣàdáàbò bò yín bẹ́ẹ̀ dẹ̀ ni kó dó tì yín kó dẹ̀ tún àlámọ̀rí tì yín náà ṣe. So àwọn ọmọ ìyá wa dáadáa láwọn ẹni rè tó já sí wípé oye dáadáa téèyàn gbé dání ni wọ́n fẹ́ràn torí téèyàn bá sọ pé òun ò sọ dáadáa mọ́ so èyí tí ó padà máa ṣe dáadáa nínú wọn yóò tẹ̀síwájú àti máa ṣe dáadáa gẹ́gẹ́ bí táwa náà dẹ̀ gbé dání rè. So ní tó bá fi lè mú àwọn aláburú èèyàn tí wọ́n bá fi lè yọ ẹsẹ̀ kó ń bẹ aburú wọn tí wọ́n ń ṣe lórúkọ ẹ̀sìn Allah bá ẹ̀dá àwa náà ṣe tán àti gbẹ́sẹ̀ kó lórí ìmọ̀ tó àṣírí wọn bẹ́ẹ̀ dẹ̀ ni ìmọ̀ ṣèdánilẹ́kọ̀ọ́ lórí ìṣìnà wọn. So láti ibi tí àwọn ọmọ ìyá rú bẹ́ẹ̀ ti bẹ̀rẹ̀ tó ń jẹ́ olólùfẹ́ òdodo ẹlòmíì wọ́n pè mí wọ́n máa sọ fún mi pé tọ́ Ustaz fáǹsì yín la jẹ́ o èmi ò sọ pé ara ẹ̀ ṣe fáǹsì mi èmi ò ní fan base èmi ò sì ní fáǹsì ẹ sọ pé ẹ jẹ́ fáǹsì ojú ọ̀nà Allah subhanahu wa ta'ala ẹ sọ pé ẹ jẹ́ kan nínú Hizbullah oye àmọ́ Ahmad Elmer Yusuf èmi ò ní fáǹsì kankan so èmi ò ní fólówà kankan tèmi kémi wá sọ tán lọ́bẹ̀ ẹ̀dá pàṣẹ tánàbísọ́lẹ́mù ṣe kí ni tó pàṣẹ n tó jẹ́ súnà nàbí n tó jẹ́ lànà sàlàfíà kémi wá ṣàlàyé ẹ̀ kí n sì ṣe rọ́dù òun lèmi ṣe ẹni tán lọ́bẹ̀ ẹ̀dá bá ní kó bá lára mu tó bá rí lódodo tán lọ́bẹ̀ ẹ̀dá bá fi mọ̀nà lórí rẹ̀ alhamdulillah oye ó jẹ́ fáǹsì fún òdodo nìyẹn kìí ṣe fẹ́mi Ahmad Elmer Yusuf. So ẹni tó bá sì gbọ́ tó bá rẹ̀ bá gbóná tí run out of temperature oye alhamdulillah bákan náà so oye Allah bá ẹ̀dá ò ṣetán àti fi mọ̀nà ni tó bá tó àsìkò tá Allah bá ẹ̀dá ò bá fi mọ̀nà Allah bá ẹ̀dá ò fi mọ̀nà oye tó ẹ̀rọ ìjà sókè táwa bá ń sọ̀rọ̀ àwẹ̀ sọ̀rọ̀ kínú wa máa bàjẹ́ ń bí rárá so torí àwa mọ̀ pé ìmọ̀nà ọ̀dọ̀ Allah bá ẹ̀dá ní tiwa àwẹ̀ yìí sì sọ̀rọ̀ nítorí pé báyìí nìkan kínú rẹ̀ bàjẹ́ kínú rẹ̀ dùn àwọ̀ sọ tiwa tínú rẹ̀ bá bàjẹ́ ó bàjẹ́ tínú rẹ̀ bá dùn ó dùn alhamdulillah oye so àmọ́ kí Allah bá ẹ̀dá kó bá mi san àwọn ọmọ ìyá àwọn bàbá àwọn ìyá kí Allah bá ẹ̀dá kó má ṣàbà mi san wọ́n ní ẹ̀san olóore so kí Allah bá ẹ̀dá kó bá mi dó tì wọ́n bẹ́ẹ̀ dẹ̀ ni kó bá mi ṣàgbéga fún wọn láyé bí àti lálkìyámà àti fún ẹnì kọ̀ọ̀kan wa náà. tọ́yè ẹ̀yọ́mọ nínú ẹ̀sìn wa àwọ̀ ṣe rọ́dù lórí bàbá àgánbẹ́ tó ń sọ fún mi pé Ustaz ẹ sì wà online tó yá sí pé ẹ̀kẹ́ wà nínú ilé so àwọ̀ ṣe rọ́dù tiwa insha Allahul azim. So oníkùránì mo fẹ́ kọ́ lẹ́kọ̀ọ́ díẹ̀ ní lálẹ́ yìí ó wù mí kí n kọ́ ẹlẹ́kọ̀ọ́ díẹ̀ fídíò àfáìmúrẹ́lẹ́ àkàn tí wọ́n ń gbé káàkiri oníkùránì náà sọ̀rọ̀ lórí rẹ̀ oníkùránì ṣe kí ni ó sọ̀rọ̀ lórí rẹ̀ oye oníkùránì ṣe kí ni ó sọ̀rọ̀ ní orí rẹ̀ ó sọ pé irú
ó sọ pé ọ̀rọ̀ tá Afámúrẹ́lá sọ yìí ó ipò òdodo ni nǹkan kan bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. So èmi fẹ́ wá ṣe kíni, mo fẹ́ wá kó sí dààmú kékeré kan. Mo fẹ́ gbéṣẹ́ kékeré kan fún kò ní pọ̀ jù, iṣẹ́ kékeré náà ni. So má bẹ̀rù tó bá rí tí mo fẹ́ sọ yìí o, nǹkan kékeré mo kàn fẹ́ gbé fún ọ tí ò ní le jù, kò ní wúwo jù. So due to level ìjọmọkéwù rẹ̀, òun ní fi gbé iṣẹ́ kékeré yìí fún. Àmọ́ á play tó ní Kùránì sọ ká gbọ́, ó ṣe pàtàkì. Alhamdulillah. So òṣèlú ni Salafiyya, mo ń wá fídíò rẹ̀ yẹn ni o. بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه. láàrin ìṣẹ́jú mélòó yìí ntí mo kàn fẹ́ fi rinlẹ̀ fún wa ẹ̀rí pé mo sọ̀rọ̀ kan. Wọ́n ní yes, you should be on honeymoon now, Sheikh. Bàbá ẹja ṣe rọ́dọ̀ ẹ̀dá kan, ẹja rọ́dà lórí àwọn kìíní burúkú yìí. Láìpẹ́ yìí mo ní àwa táwọn ta wà lórí mídíà tí a máa ń wò pé nǹkan báyìí ń ṣẹlẹ̀ láàrin igun bíi àti bíi. Àwọn kìíní mo fẹ́ kó máa jẹ́ ẹ̀kọ́ fún wa ni, káwa náà dẹ̀ ká máa fi ẹ̀mí bá a lọ pé báyìí ni kìíní ṣe rí. Àwọn wo ló ń parọ́, àwọn wo ni wọ́n ń sọ òdodo. Mo sọ̀rọ̀ yẹn láìpẹ́ yìí. Ṣé rí nípa ọ̀rọ̀ ìtànpè ní àwọn tán máa ń sọ pé àwọn Salafiyya tán ń pe àpèmára Salafiyya. Ó dùn mọ́ mi pé àfáwọn Sheikh Imran Eleha Ọlọ́run jẹ́ arí wọn gbẹ́ lórí ti dáadáa. Ẹ máa gbọ́ alágbàákọ̀ ọmọ yìí. Àkọ́kọ́ náà, ṣé láwọn oníbídíà pẹ̀lú orí ìrànràn wọn àlàáfíà àwọn àgbádùn kankan, wallahi. So kìí ṣe pé bá inú rún wọn, kìí ṣe pé orí inú fọ́ wọn, kìí ṣe pé bá ẹsẹ̀ ń dùn wọn, oye, àmọ́ wọn àlàáfíà jìnnà sí wọn. Mọ̀dí oníkùránì Ifá tí ń sọ lónìí pé bàbá àwọn àáfà àwọn Sheikh Imran Eleha kọ́lọ́run ṣe dáadáa fún wọn. Àfá Imran Eleha wọn ní gbogbo wọn máa gbé sórí àtẹ níjó ní Ifá. Ó tiẹ̀ tó wọn ní Kùránì kó ló di pé ó wọnú ọ̀rọ̀ tí mo fẹ́ sọ. Ó tiẹ̀ tó ní Kùránì burúkú Ifá. Àfá Imran Eleha wọn máa gbé sórí àtẹ níjó ní Ifá ní gbogbo wọn, tí wọ́n ń ṣe ọ̀rọ̀ Àfá Imran Eleha náà káàkiri tó contradict ara wọn. Àfá Imran Eleha ti fìgbà kan sọ wípé àwọn ṣe kí ni, àwọn máa ń lọ ń ta aṣọ níbì kan, àwọn sí ṣọ́ọ̀bù aṣọ, àwọn ń ta jàlámíà, àwọn ṣe kíní kan, tí wọ́n wá padà sọ láìpẹ́ yìí pé àwọn ò ṣe bísínẹ́sì rí nígbésí ayé wọn, àwọn ò ṣòwò kankan rí, àwọn ò ṣiṣẹ́ ọwọ́ kankan rí, kéwú làwọn fi ayé wọn ké. Oye, oníkùránì tí ń sọ̀rọ̀ yìí tí ń sọ pé bàbá àwọn Àfá Imran Eleha yìí lónìí nìsín, àwọn alábòsí burúkú. Àfá Imran Eleha tẹ̀ fẹ́ràn gan ní gbogbo yín. Àfá Imran Eleha tẹ̀ nífẹ̀ẹ́ sí. Àwọn oníkẹ́ nífẹ̀ẹ́ wọn kò sí tó kàn wá. Oye, but kí n tẹ̀ kọ́kọ́ dábẹ́ yín nù tó tẹ̀ ń sọ pé bàbá yín Àfá Imran Eleha tẹ̀ kàn tanra yín, gbogbo yín àti Imran Eleha ọ̀hún àti ìwọ àti gbogbo yín tẹ̀jọ́ ń kóra yín kí tẹ̀ lálàáfíà. Oye, tẹ̀ lálàáfíà tẹ̀ mọ́ tó kàn. Àfá Imran Eleha náà kọ́ ni gbogbo yín pa lẹ́pa tẹ́ ìbú àti ìbá yín ló kọjá fún jòní. Oye, lẹ́pa tẹ́ yẹpẹrẹ fún jòní àti ẹ̀tẹ́ àtàbùkù. So kò sí àtẹ́ntẹ́ pa fún àfáàyàn yóò tán ní jòní Ifá, kò tí ì pẹ́ fa oníkùránì níjẹta mọ̀ nífa níjẹta ń bí. Tẹ̀lẹ̀ fídíò Àfá Imran Eleha méjì pọ̀ ipò contradictor, ó sì contradictor ara wọn lóòótọ́. Òye fẹ́ni tó bá gbọ́, ó contradictor ara wọn dáadáa. Ẹmọ̀ téèyàn bá ti ń sọ̀rọ̀ àsọjù, téèyàn bá ti ń ro ẹjọ́ jù, tẹ́jọ́ bá ti pọ̀ ju ìmọ̀ téèyàn fẹ́ ná lọ, ẹmọ̀ yóò máa sọ̀sọ́kùsọ náà ní tí mo rí nínú eléyìí nìyẹn.
so gbogbo àwọn oníkùránì tó ń sọ pé bàbá àwọn àfáàmúrẹ́lẹ́ ayé nìsín ìgbà tí wọ́n fẹ́ ṣàbòsí ara wọn gbogbo wọn náà wọ́n gbé léyìn náà káàkiri o tọ́ ṣé ẹ̀yin tẹ́lẹ̀ máa gbé káàkiri pé àfáàmúrẹ́lẹ́ contradict ara wọn níbi ọ̀rọ̀ kan oye tẹ̀sí lálàsí ẹni ẹlẹ́ni lórí rẹ̀ tààrà gidi lójú méjèèjì oye so kí ló fún yín láṣọ́ránsì pé táfàmúrẹ́lẹ́ àsọ nígbà tó ń fi sọ ìtẹ́ ń gbé káàkiri lónìí kí ló fún yín láṣọ́ránsì pé ìsọkúsọkọ oye so fún délé ẹ jẹ́ ká gbọ́n tó sọ pé àfàmúrẹ́lẹ́ àsọ. fídíò tí mo fẹ́ play fún yín kì í ṣe pé wọ́n ṣẹ̀ṣẹ̀ fídíò yìí nígbà táwọn. ẹgbọ́n àbí ẹgbọ́n tó sọ ó ní fídíò tó ń fẹ́ play yìí ìgbé kì í ṣe pé bá àfàmúrẹ́lẹ́ àṣẹṣe fídíò yìí. àwọn náà fi sọ pé àwọn nígbà táwọn náà fi sọ pé àwọn wà pẹ̀lú àwọn sálàfí. ó ní fídíò tí àfàmúrẹ́lẹ́ ó ní fídíò tó ń fẹ́ play kì í ṣe pé àfàmúrẹ́lẹ́ àṣẹṣe oye tọ́ ó yẹ kó lọ wádìí ìwà táfàmúrẹ́lẹ́ àsọ̀rọ̀ náà ó yẹ kó lọ wádìí irú rọ́dù táfàmúrẹ́lẹ́ àgbà àwa rọ́dà lórí wọn dáadáa a ṣe rọ́dù fún wọn dáadáa gidi tààrà kò sí nǹkan kan nínú gbogbo àwọn ọ̀rọ̀ táfàmúrẹ́lẹ́ àsọ tó ń bó ṣe pọ̀ tó 4 hours àbí bẹ́ẹ̀ kọ́ tó ń tí bó ṣe gùn tó 4 hours kò sí ọ̀rọ̀ kan kò sí pọ́ìntì kan táfàmúrẹ́lẹ́ amẹ́nubà nínú ọ̀rọ̀ yìí tí a ṣe rọ́dù lé lórí so gbogbo ìtẹ́ ìwà ń kó káàkiri lónìí ẹ̀yàn ọmọ oníbídà àtẹ́ ìgbádùn yìí èmi kan wo bẹ́ẹ̀ pé ẹ̀ ń kàn pàfọ́ọ̀mù ohun tí ò ṣe ni o mọ̀ pé téèyàn bá ti gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ téèyàn ò bá ti mọ in tó kàn oye gbogbo tó bá ti rí ní òmò múlẹ̀ rí so ọ̀rọ̀ yìí ní ìsìn tẹ́yàn gbé káàkiri ẹ̀yàn ọmọ oníbídà yìí ní ìsìn tẹ́ ìdá kàmá yìí lọ́rọ̀ àfàmúrẹ́lẹ́ yìí àkọ́kọ́ náà kò jọjú lọ́dọ̀ tiwa wallahi so ọ̀rọ̀ àfàmúrẹ́lẹ́ kò ní àǹfààní lọ́dọ̀ tèmi so torí èmi ò ṣe expect ká àfàmúrẹ́lẹ́ máa sọ̀rọ̀ kémi tó mọ into ń jẹ́ súnnà so bá àfàmúrẹ́lẹ́ sọ kí nǹkan tí ò bá súnnà lọ ń ṣe rọ́dù fún wọn lórí rẹ̀ ń dá wọn padà pé ara ń tẹ́sọ̀ erédèrèdè ọ̀rọ̀ ni oye so kẹwàá lọ mú ọ̀rọ̀ tó yá sí pé a ti yanjú rẹ̀ fáfàmúrẹ́lẹ́ oye tá a ti parí rẹ̀ fáfàmúrẹ́lẹ́ kẹwàá lọ mú kẹwàá fẹ́ máa fi ṣẹ̀rí pé àṣírí ti tú àṣírí àwọn òní wọn tú oye tẹ́ẹ̀tẹ̀ lálàáfíà kálẹ̀ bá mọ tẹ́yìn ṣe ni ẹ mọ̀ pé táfàmúrẹ́lẹ́ à ń sọ yùn àṣírí àfàmúrẹ́lẹ́ gangan ló tú nínú ọ̀rọ̀ yùn ó mà dí nítorí sàlàfíyà ẹ̀sìn ni so sàlàfíyà wallahi ẹ̀sìn ni ẹ̀sìn islam ni so tẹ́rì sí wà fún oye tẹ́rì sì ṣe kíni tó wà fún ní ètò dájú ní ètò sì fẹsẹ̀ rìn rẹ̀ so kẹ́nìkan wá yẹnu gbàgàrà kó wá sọ pé òṣèlú ni sàlàfíyà idhan innahu la jahil ajá sípá aláìmọ̀kan paraku innahu idhan la jahil ajá sípá aláìmọ̀kan paraku ló ń tàn lẹ́yìn tó bá yẹnu sọ pé sàlàfíyà òṣèlú ló bí wàláhì táfàmúrẹ́lẹ́ sọ yìí ó fi hàn gbà náà pé àfáàná ìyá aláìmọ̀kan púpọ̀ pẹ̀lú tó ń pè sunna nabi àti tó ń pè ní manhaju salaf oye gbogbo eléyìí àti ṣèdánilẹ́kọ̀ọ́ lórí ẹ̀ láti sọ̀rọ̀ lórí ẹ̀ kọjá tẹ́mi ò ṣẹ̀ṣẹ̀ bùkátà sí ká mọ́ padà sí díẹ̀ àmọ́ tẹ́ bá sọ pé ẹ tún fẹ́ gbé padà wá tọ̀ ẹ tún fẹ́ tó ẹni láṣìírí sí inú torí àwọn kò rọ́dù fún yín lórí rẹ̀ tààrà àti àfàmúrẹ́lẹ́ àwọn àti gbogbo yín lápapọ̀ ẹ gbà rọ́dù lórí ẹ̀ gidigidi tọ́ oníkùránì sàlàfíyà yìí ṣe òṣèlú ẹ̀sìn ni èyàn sì gbọ́dọ̀ sí tó bá fẹ́ síra mùsùlùmí gbọ́dọ̀ bá wọn wà ń bẹ̀ nítorí ìlànà tó ṣe kíni ìlànà tó wà straight nìyẹn annabi pàṣẹ rẹ̀ bẹ́ẹ̀ dẹ̀ ni Allah bẹ́ẹ̀dá ó pè wá sí Allah bẹ́ẹ̀dá pè wá sí pé ká ṣe kíni ká wá òkọ́ṣe àwọn sàábé annabi pè wá sí ká wá òkọ́ṣe àwọn sàábé rẹ̀ ká tẹ̀lé ìlànà wọn bẹ́ẹ̀ dẹ̀ ni ká ṣe tí wọ́n ṣe lẹ́sìn so gbogbo àwọn eléyìí ẹ̀rí ń bẹ fún so wọ́n tí wọ́n ń pè ní sàlàfíà náà nìyẹn ní ṣókí ní ìta ní fẹ́ lójú fún ẹ̀ tó jẹ́ kí wọ́n dá ìpadà síbi ìtàn jẹ́ wọ́n dá ìpadà síbi ìtàn bí al-Imam Ahmad rahimahullah so àti wà tàfàmúrẹ́lẹ́ àwọn mo fẹ́ dá padà síbi ìtàn ní pé ọ̀rọ̀ rẹ tán ibi tí mo kàn fẹ́ lò ibi tó ti sọ pé ohun tàfàmúrẹ́lẹ́ àsọ nǹkan yìí ibi tí mo fẹ́ lò náà nù jẹ́ wá dá padà síbi ìtàn al-Imam Ahmad wọ́n bí ní 164 hijra ó kú ní 241 hijra wí tó ń túmọ̀ sí wípé àsìkò rẹ̀ súnmọ́ àsìkò àwọn kíni àwọn tabi'in àsìkò rẹ̀ súnmọ́ àwọn àgbà nínú àwọn tó wá sí pé wọ́n jókòó wájú àwọn sàhábé Ànábì gba ìdánilẹ́kọ̀ọ́ wí al-Imam Ahmad
nínú àwọn àfáà sàlàfíyà ni. So gẹ́gẹ́ bí àwọn olùmọ̀mí náà ṣe jẹ́ ìkan nínú àwọn àfáà sàlàfíyà, gẹ́gẹ́ bí àwọn ìmáàmù Malik ṣe jẹ́ kan nínú àwọn àfáà sàlàfíyà, àwọn ìmáàmù Shafi'i, àwọn ìmáàmù àwọn Abu Hanifa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tọ́ báyìí ní ìsìn ìṣẹ̀lẹ̀ wá ṣẹlẹ̀ lásìkò al-Imamu Ahmad, tẹ́ni tó jẹ́ adarí àsìkò rẹ̀ al-Ma'mun tó bẹ̀rẹ̀ sí ṣe kíni, tó bẹ̀rẹ̀ sí fìyà jẹ àwọn ẹni tí wọ́n bá ń sọ wípé ọ̀rọ̀ Allah ni Qur'anul Karim, tí ń sì ń gbé àwọn ẹni tí wọ́n ń sọ wípé ẹ̀dá ni Qur'ani, tí ń gbé wọn lọ́wọ́ sókè, tí ń sì ń fi wọ́n jẹ olórí, ń fi wọ́n jẹ mínísítà, láti já sí pé kí wọ́n máa fìyà jẹ àwọn ẹni tí wọ́n bá ń sọ wípé Qur'ani ò kìí ṣẹ̀dá, al-Qur'an laysa bi makhluq, Qur'ani ì ṣẹ̀dá o, bí kìí ṣe pọ̀rọ̀ Allah bẹ̀rẹ̀ dà ní. Oye, so àdánwò yìí pọ̀ fáwọn al-Imamu Ahmad àtàwọn ìyókù rẹ̀ nínú àwọn ẹni tó já sí wípé wọ́n wà lórí pé ọ̀rọ̀ Allah ní kí ni Qur'an kìí ṣẹ̀dá. Wọ́n fìyà jẹ Imamu Ahmad lé lórí, Ma'munu fìyà jẹ lé lórí, Ma'munu kó wà lába lé lórí, àdánwò bá lórí ẹ̀. Imamu Ahmad ò yọ ẹsẹ̀ kó ń bẹ̀. Oye, Imamu Ahmad ò ṣe kí ni, kò yọ ẹsẹ̀ kó ń bẹ̀. Lẹ́yìn ìgbà náà, ẹni tó jẹ́ ọmọ ìyá fún Ma'mun, al-Mu'tasim, ìgbà tí Ma'mun kú, al-Mu'tasim gorí oyè, òun náà fìyà jẹ Imamu Ahmad àtàwọn yòókù rẹ̀ lórí rẹ̀. Òun náà lọ al-Wathiq, òun náà ṣe kí ni, òun náà gùn. Oye, òun náà gun oyè náà. Ìgbà tó gun oyè náà, òun náà ṣe oríṣiríṣi àwọn wàhálà àti àdánwò tó náà fẹ́ ṣe fáwọn ẹni tó ń ṣe kí ni, tí wọ́n wà lórí pé Qur'an ọ̀rọ̀ Allah bẹ́ẹ̀ ni tó dẹ̀ lẹ́rìí nínú kìtàbà àti sunna. So oye, ìgbà tó di àsìkò al-Mutawakkil, Allah bẹ́ẹ̀ dá wá lo al-Mutawakkil ní sábàbí fún àti ṣe kí ni, àti gbé àdánwò yẹ kó fún àwọn al-Imamu Ahmad àtàwọn kí ni, àtàwọn yòókù rẹ̀ tí wọ́n wà lórí pé al-Qur'an kalamullah, Qur'ani ọ̀rọ̀ Allah ni. Oye, Allah bẹ́ẹ̀ dá wá lóhun ní sábàbí. Allah bẹ́ẹ̀ dá ṣe kí ni, ó lóhun ní sábàbí. So torí ẹ̀ ló ṣe já sí wípé ìkannú àwọn olùmọ̀ Islam, Ibrahim ibn Muhammad at-Taymiyu qadi al-Basra, ń sọ wípé al-Khulafa'u thalatha, àwọn adarí ní àwọn gbòǹgbò adarí mẹ́ta ni wọ́n. Ó ní Abubakrin as-Siddiq, àkọ́kọ́ Abubakri Siddiq, oye, qatala ahla ridda, ó bá àwọn ahlu ridda tí wọ́n ṣe ridda lórí ọ̀rọ̀ zaka àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, àtàwọn tó ń sọ pé àwọn ṣe Islam ma, ó bá wọn jà hatta stajabu la, títí tí wọ́n fi wá dá lóhùn, tí wọ́n fi padà sínú kíni, tí wọ́n fi padà sínú Islam. Wa Umar ibn Abdul Aziz, àti Umar ibn Abdul Aziz, radda madhalima bani Umayya, ó dá àwọn àbòsí àwọn bani Umayya, ó dá padà. Wal Mutawakkil, àti Mutawakkil, wí maha al-bid'a wa azhara sunna, ó pa bid'a rẹ̀, ó pa àwọn àdádálẹ̀ rẹ̀, ó wá fi sunna hàn. Lẹ́yìn Ma'mun, lẹ́yìn Mu'tasim, lẹ́yìn Wathiq, òun wá dé, ó wá pa bid'a rẹ̀, ó sì fi sunna hàn. In tí mo fẹ́ fàyọ ń bẹ ọ̀rọ̀ yìí ni pé òṣèlú ló mú tí wọ́n fi ṣe kíni, tí wọ́n fi fìyà jẹ àwọn al-Imamu Ahmad lórí pé wọ́n wà lórí tí ń jẹ́ ojú ọ̀nà salafiyya, lórí pé wọ́n wà lórí ìgbàgbọ́ àwọn salaf, nítorí ìgbàgbọ́ àwọn salaf ní pé al-Qur'an laysa bi makhluq, ìgbàgbọ́ àwọn salaf ní pé al-Qur'an kalamullah, Qur'an ni ọ̀rọ̀ Allah ni. Mo wá fẹ́ ju challenge kan sí ìwọ yìí náà, ò lè dá mi lóhùn, torí èyí katira ó kàn máa sọ dédédé ni wọ́n mọ ní Qur'ani yìí, ó kàn máa sọ jákujàku, ó kàn polówó Qur'ani tó mọ̀ ká ni. Oye, ká ló bá lè dá mi lóhùn sí ni, àmọ́ jẹ́ ń tarí rẹ̀ sáfà múra ilẹ̀ àti ẹ̀ ń gbọ́rọ̀ wọn káàkiri. So gbogbo ẹ̀yin ọmọ yìí ní ìsìn yìí ẹ̀ nípìn kankan ní gbogbo tí mo sọ, àti wo ní Qur'ani yìí gan, jẹ́ wọ́n tarí rẹ̀ sáfà múra ilẹ̀. Tọ́ challenge ní fáfà múra ilẹ̀ àti wọ́n gbọ́rọ̀ wọn káàkiri. Tí Salafiyya bá jẹ́ òṣèlú, oye, a fẹ́ kí wọ́n wá ka àwọn ìgbàgbọ́. Ẹ mọ̀ pé àwọn afámúrẹ́lá náà wọ́n claim pé àwọn wà lórí Salafiyya àbí? So oye, kò sẹ́ni tí ò fẹ́ dáadáa. Tọ́ Salafiyya àtàwọn táwọn wá ń claim yẹn láfámúrẹ́lá, a fẹ́ kí wọ́n ka in tí ń jẹ́ usul, torí ahlu sunnati wal jama'a lahum usul.
àwọn ahlu sunna wọ́n ní usul, salafiyya ní usul tó yá sí wípé yóò máa tọ́ka sí wípé ẹni tó bá wà lórí rẹ̀ nínú wọn ló wà. Gẹ́gẹ́ bí ìjà sí pé àwọn oníbídà pẹ̀lú oríranran wọn láwọn usulu tó yá sí pé wọ́n hun jọ tó sì yapa kìtàbà ti sunna. Àmọ́ usulu àwọn ahlu sunnati wal jama'ah tó já sí wípé ẹ̀rẹ̀ rí fún ni láti inú Qur'anul Karim àti sunna nabi. Ọ̀rọ̀ yìí pé Qur'ani ọ̀rọ̀ Allah bẹ̀ẹ́ dà ní ẹ̀rí ń bẹ fún bámu nínú Qur'anul Karim. So, wa in ahadun min al-mushrikeen istajarak fa ajirhu hatta yasma'a kalam Allah. Tí ìkannú àwọn ẹlẹ́bọ tó bá ṣe kíni, tó bá sáàdẹ́ tó sáàsẹ́ lábẹ́ pé kó ṣe kíni, kó dáàbòbò títí tí ó fi gbọ́rọ̀ Allah. So aya pọ̀ bẹ́ẹ̀ nínú Qur'anul Karim tí tọ́ka sí pé àní Qur'ani ọ̀rọ̀ Allah bẹ́ẹ̀ dà ní ìtàlù súnnà fi ṣe kíni tí wọ́n fi dá nìyẹn. Wọ́n ní nǹkankan nígbàgbọ́ àfikẹ́ rẹ̀ rí fún nínú Qur'an tàbí nínú súnnà Nabi Muhammad sallam oye tàbí ohun táwọn sálàfù pẹ̀lú kò lórí tí ó sì lẹ́rìí oye tọ́. Mo wá fẹ́ kí afámúrẹ́lá kí wọ́n ka in tí ń jẹ́ ìgbàgbọ́ àwọn sàlàfíyà táwọn ṣe kíni táwọn ń pàpè mọ́ra tí èyí ṣe sàlàfíyà tòṣèlú tí wọ́n sọ pé sàlàfíyà òṣèlú ló bí oye. Àmọ́ wọn gbọ́dọ̀ ka àwọn in tó jẹ́ òṣùlù sàlàfíyà gangan, wọn gbọ́dọ̀ ká mọ́ o. Tí wọ́n bá ká mọ́ pírọ́blẹ́mù ni, nítorí in tí ń jẹ́ sàlàfíyà gangan ní sàlàfíyà pẹ̀lú ìtumọ̀ rẹ̀ oye ó ní òṣùlù, ó sì ní àwọn ìpìlẹ̀ tó já sí wípé èèyàn gbọ́dọ̀ ṣe kí ni, èèyàn gbọ́dọ̀ gbàgbọ́ tó bá fẹ́ síra gẹ́gẹ́ bí mùsùlùmí. Ààrẹ náà ni in tí àdánwò kan Imam Ahmad àtàwọn ìyókù rẹ̀ lé lórí nípa pé ṣé ẹ̀dá ni Qur'an àbí ọ̀rọ̀ Allah àbí ọ̀rọ̀ Allah. Torí ló já sí wípé Ibn al-Jawzi rahimahullah nínú tírà rẹ̀ Manaqibu al-Imam Ahmad ibn Hanbal ní page 482 in sọ ńbẹ̀ pé ó ní Ibn al-Jawzi sọ pé al-mutawakkil ó ní al-mutawakkil pa iná bid'ah oye atfa al-mutawakkilu niran al-bid'ah. Al-mutawakkilu pa àwọn iná bid'ah oye wa awqada masabiha sunnah ó sì ṣe kíni, ó sì tàwọn àtùpà sunnah. Kí tí wọ́n fi sọ bẹ́ẹ̀? Nítorí ìstampu ìgbàgbọ́ sàlàfíyà, ìgbàgbọ́ tó yá sí pé òun ló yanjú nínú gbàgbọ́ ìsìláàmù oye ìgbàgbọ́ tó yá sí pé ó yanjú ìstampu ẹ̀ lẹ́yìn ìgbà tí ìjìyà ti dé bá àwọn ẹni tí wọ́n wà lórí rẹ̀ lódodo. Ìstampu ẹ̀ bẹ́ẹ̀ dẹ̀ ni ìgbàwọlé, bẹ́ẹ̀ dẹ̀ ni ìfàìgbà àwọn onísúnnà kí wọ́n máa pèpè sí. Ìstampu ẹ̀ wọlé ni wọ́n fi sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí nípa kíni, nípa mutawakkil. So ẹ lọ ka ìtàn dáadáa. Láwùjọ àwọn èèyàn kò sẹ́ni tí wọ́n fi òṣèlú fi ìyà jẹ tó àwọn ahlu sunna wal jama'ah. Kò sẹ́ni tí wọ́n fi òṣèlú kóyà bá wọn, bẹ́ẹ̀ dẹ̀ ni kò sẹ́ni tí wọ́n fi òṣèlú fi fẹ́ dá wọn lákẹ́ bí àwọn ahlu sunnati wal jama'ah láwùjọ. Lásìkò wa tá wà yìí ṣe bí irú rẹ̀ ń ṣẹlẹ̀. Ìbá àwọn kan ni wọ́n máa ń fẹ́ sọ fún wa pé kìnnìkan kan ṣe àmọ́ àwọn tiwa ọkàn tiwa lè ju gbogbo eléyìí lọ, ẹnìkan ò ní máa jágbe máa wà ń tiwa, àwọn kan máa wò bẹ́ẹ̀ pé nǹkan ìyá wèrè ń ti ẹni. Wàlá àwọn máa wò bẹ́ẹ̀ pé kò gbádùn ni. Tó bá kàn jókòó síbi kan tó ń sọ fún wa pé tó kàn lérí kan, àwọn kan máa wò pé wò lálàáfíà nítorí lẹ́yìn òní káwa máa wá ṣe rọ́dù fún àwọn wá ṣe dánilẹ́kọ̀ọ́ lórí ìsọkúsọ tó bá sọ, á sì ká kéwú sí ọ létí, ó bá parí. So ohun táwa mọ̀ ṣe nìyẹn. So fún délé yìí n tí mo fẹ́ mú yọ nínú gbogbo àwọn tí mò ń ṣe kíni, nínú gbogbo àwọn ẹ̀kọ́ tí mò ń kọ́ oníkùránì àtàwọn ìyókù rẹ̀ ní pé sàlàfíà ṣe kíni, kì í ṣe òṣèlú, ẹ̀sìn ni sàlàfíà. So ẹ̀sìn ni téèyàn gbọ́dọ̀ ṣe, nítorí in tí ń bẹ́nu rẹ̀ oye ohun tí kùránì pàṣẹ ni, ohun tí kùránì ṣe kíni tó pèpè sí ni, ohun tí súnà náà sálàmù dẹ́ pèpè sí ni. Tọ́ àfáàmúrẹ́lẹ́ ẹ̀yin láṣe kí ni ládẹ́lé ìpadà fún, kìí ṣe àwọn ọmọ aláìmọ̀kan yìí, torí àwọn tí wọ́n gba Ibn Taymiyyah wọlé oye. Àmọ́ ẹ̀yin tí ẹ máa ń sọ pé ẹ máa ń fẹ́ lẹ́ra ẹ mọ́ Ibn Taymiyyah náà rahimahullah, bó tẹ̀ já sí pé oye ẹ khalafa ó tẹ̀ já sí pé ẹ mọ dáwà irú àwọn Ibn Taymiyyah náà
àmọ́ ká ka díẹ̀ fún yín lálẹ́ yìí insha Allahul azim. Tọ́ èyí yóò mọ̀ jẹ́ ìdánilẹ́kọ̀ọ́ fáfámúrẹ́lẹ̀ àti wọn àti èyíkéyìí aláìmọ̀kan tó bá fẹ́ máa fi ọ̀rọ̀ wọn yẹn tí wọ́n sọ yẹn àtàìmọ̀kan wọn tí wọ́n sọ yẹn tó bá fẹ́ máa fi ṣẹ̀rí. So Ibn Taymiyyah rahimahullah nínú Minhaju Sunnati Nabawiyya fi Naqdi Kalami Shi'ati wal Qadariyya mujallad aláwọ̀kọ́ nínú mujallad aláwọ̀kọ́ yìí mujallad ẹlẹ́ẹ̀kejì nínú rẹ̀ torí wọ́n pa mujallad méjì pọ̀. Oye Ibn Taymiyyah sọ ń bẹ̀ nínú mujallad ẹlẹ́ẹ̀kejì ní lábẹ́ mujallad aláwọ̀kọ́ yìí ní page 3 ní page 280 to page 270 Ibn Taymiyyah sọ pé wa madhhabu ahli sunnati wal jama'a madhhabun qadim ma'ruf. Ó ní ojú ọ̀nà àwọn ahli sunnati wal jama'a ojú ọ̀nà tó ti pẹ́ ni tó sì jójú ọ̀nà tá a mọ̀. Oye qabla an yakhluqa Allahu Aba Hanifa kó tó di pa Allah bẹ́ẹ̀ dáadáa Abu Hanifa wa Malikan àti al-Imam Malik rahimahullah wa Shafi'i kó tó di pa Allah bẹ́ẹ̀ dáadáa al-Imam Shafi'i wa Ahmad kó tó di pa Allah bẹ́ẹ̀ dáadáa al-Imam Ahmad fa innahu madhhabu as-sahaba dáadájú madhhabi àwọn ahlu sunna tí ń ṣe salafiyya madhhabu àwọn sahabe náà ni alladhina talaqawhu an nabiyyihim àwọn ẹni tó já sí wípé wọ́n gba ojú ọ̀nà yìí lọ́dọ̀ ànábì wọn. Ó wá ní wa man khalafa dhalik ipa ẹni tó bá fi lè yapa ìlànà àwọn onísúnnà. So ìtumọ̀ ẹ̀ ní pé tó bá yapa usulu wọn tó yapa in tó já sí wípé ó jẹ́ ìgbàgbọ́ táwọn onísúnnà wà lórí rẹ̀ tó rẹ̀ já sí wípé ẹ̀rẹ̀ rí fún Qur'an al-Karim àti sunnah Nabi Muhammad sallallahu alaihi wasallam ẹni tó bá yapa rẹ̀ kana mubtadi'an inda ahli sunnati wal jama'a yóò jẹ́ oníbídà lọ́dọ̀ àwọn kíni lọ́dọ̀ àwọn ahli sunnati wal jama'a. Oye فإنهم متفقون على أن إجماع الصحابة حجة. ó ní àwọn ahlu sunna wal jama'a wọ́n fẹnukò lórí pé ijma' ìfẹnukò àwọn sàhábé annabi hujja ni. wa mutanazi'un fi ijma'i man ba'dahum bẹ́ẹ̀ dẹ̀ ni wọ́n ya para níbi kíni níbi lórí ijma' àwọn ẹlòmíì tó bá wá lẹ́yìn àwọn kíni lẹ́yìn àwọn sàhábé annabi. Oye so lẹ́yìn àwọn kíni lẹ́yìn àwọn sàhábé annabi. Tọ́ fún di eléyìí ìrẹ́ oní Kùránì èyí ń bẹ́nu àwọn nǹkan tó já sí wípé so ká ní èyí àfáìmúnilá àti gbogbo yín sunkún káàkiri lórí torí ẹkún ni gbogbo yín sun ẹ̀ ń kàn kérora ni nǹkan ti ṣẹyún ní bídíà jìnà èmi kàn káànú yín nípa ẹ̀yún ní bídíà torí gbogbo àwọn ìtẹ́ ń bá káyì wallahi kò lè dín nǹkan kan lọ́wọ́ kò lè dín nǹkan kan lọ́wọ́ fa dákùn ṣe ọ̀rọ̀ ìtàfàmúnilá sọ yín sì tó yá sí pé àwa tiẹ̀ ti fèsì fún wọn lórí rẹ̀ bí ọdún méjì sẹ́yìn like 2 years ago àwa ti ṣèdánilẹ́kọ̀ọ́ lórí ẹ̀ta ti ṣe rọ́dù lórí ẹnìkan wáyé ṣe gbé wá láwọn ọmọ rò pé ẹ̀mí ọkàn máa wòye pé ẹ̀ lálàáfíà oye bá Fámúrẹ́lá àtúnsọ wọ́n tún gbèsè lórí ẹ̀ náà ni àmọ́ dá mi lójú pé wọ́n lè tún àwọn ọ̀rọ̀ yẹn sọ mọ́ torí àwọn náà mọ ibi tára wọn kù sí nígbà tí wọ́n fi sọ àwọn náà mọ̀ pé n tó ṣe wọn ò dáa kálọ̀ bẹ́ẹ̀ dà kó mọ́ ṣàbáwá fún wọn mọ́nà kó bá dá wọn padà sínú sunna nabi wa Muhammad sallallahu alaihi wa alihi wa sallam. So fún délé yìí oní Kùránì so àìmọ̀kan ní dààmú rẹ̀ sàlàfíyà yìí ṣe òṣèlú dẹ́nẹ́lẹ̀ kejì abẹ́lẹ̀ kẹta ọ̀rọ̀ Fámúrẹ́lá tó wá gbé wáyìí rẹ̀ oní Kùránì nínú kílípù tá Fámúrẹ́lá oye nínú kílípù náà tá Fámúrẹ́lá ṣe almost 4 hours mo lè ka irọ́ 15 fún ọ nínú rẹ̀ tó yá sípà Fámúrẹ́lá àpá irọ́ 15 mo lè kà fún ọ nínú rẹ̀ tó yá sípà Fámúrẹ́lá àpá nínú kílípù tó ti lọ gẹ́rọ̀ yìí tí gbogbo yín ti lọ gẹ́rọ̀ yìí jáde oye torí àwa mò ń sọ lè kó lè bá mọ̀ pé àwa náà ṣe kí ni a mọ ọ̀rọ̀ tá Fámúrẹ́lá sọ yìí gangan tá a sì fèsì fún wọn lórí ẹ̀ so kò jẹ́ tuntun sáwà so kò jẹ́ new so kò sí nǹkan kan bẹ́ẹ̀ ṣèrèmé kawai ní ìranu àti ìrégbè lásán gbọ́nzá kawai lẹ́yìn oníbídà kan bá kàkí kálọ̀ bẹ́ẹ̀ dà kó fún yín lálàáfíà oye nínú kílípù yìí fa òun la Fámúrẹ́lá àti kílímù yìí pé ipò ọ̀rọ̀ tí ń bẹ láàrin àwọn àtàwọn ahlu sunna wal jamaa ipò ọ̀rọ̀ òṣèlú ni ipa ìmọ̀mọ̀ protest kíni kẹ́yàn má protest kíni òṣèlú kẹ́yàn má sọ̀rọ̀ sórí àbí kẹ́yàn má tako lórí kíni òṣèlú that is wọ́n sọ pé àwọn ahlu sunna tí wọ́n sọ pé kẹ́yàn má tako lórí àwọn ahlu sunna tí wọ́n sọ pé kẹ́yàn má protest òṣèlú ni wọ́n fi ń ṣe tí wọ́n rí ifá rẹ̀ sí àwọn àfáà Saudi pé àwọn àfáà Saudi fatwa ìlú wọn ni tí wọ́n lélẹ̀ fáwọn ìjọba wọn lọ́hùn-ún tíjọba wọn fi ń tòrò ẹwà mọ́ tó wá fọ́ ní Ramadan tó wá tẹ̀lé wọ́n wá gba Fámúrẹ́lá ń lecture Fámúrẹ́lá wọn ń pèpè sí fatwa àwọn àfáà Saudi tí wọ́n lélẹ̀ fún ìjọba wọn wàláhì láàáfíà rẹ̀ gidi èmi mọ́kà máa fi rẹ́rìn ní lẹ́yìn tó mo bá ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún yín tán so
àfáàmúlẹ́lá wọ́n wá pè wọ́n lẹ́yìn ìgbà náà fa lẹ́yìn fídíò yìí fa wọ́n wá pè wọ́n wá lọ sọ pé káwọn èèyàn má tako lórí pé má tako ìjọba ibi tó bá ti ń tako ìjọba ibẹ̀ tòrò fátún àwọn àfáà Saudi wá ni wọ́n wá ń padà sí. So àìwá mọ iye rẹ̀ bẹ́ẹ̀ nínú ọ̀rọ̀ yìí 4 hours wàlá àwọn àgbákò rọ lókunu rẹ̀ táfàmúlẹ́lá kan pa káàkiri àwọn òsì rọ àwọn ọ̀rọ̀ tí ò tiẹ̀ dára àjọ sí pé ọmọ tó bá yẹ̀ṣẹ̀ bí gan-an oye tó bá l'opportunity àti ronú oye yóò mọ̀ pé ẹni yìí ń parọ́ ni pẹ̀lú tẹ́ni yìí ń sọ. So ìrọ̀rọ̀ bẹ́ẹ̀ ni ẹ wà lọ wá gbé wá fún wa lónìí ọ̀rùn pé wàláhì kò sí èèyàn kan bẹ́ẹ̀ jàre ṣìrìmé ní káwàí kálọ̀ bẹ́ẹ̀ dà kó ṣàánú kálọ̀ bẹ́ẹ̀ dà kó ṣe kíni kálọ̀ bẹ́ẹ̀ dà kí ó ṣàánú kálọ̀ bẹ́ẹ̀ dà kó ṣàánú. So fún délé yìí abẹ́ Allahu subhanahu wa ta'ala nínú àánú ẹ̀ kí wọ́n ṣàbá wa fi ọ̀nà mọ́ gbogbo àwọn ọmọ yìí kó bá wa fi èyí tí ń jẹ́ òdodo kó bá wa fi àwọn so èyí oníkùránì nǹkan kan òye ní jàre ẹ rí i pé tẹ́ bá ń sọ orí ìrù lòun mọ̀ sọ́ǹtàn ìrù lòun mọ̀ wí ẹ máa wo ní ìsìn o kéwúlà ké báyìí ní ìsìn o kéwú ni àwa ké báyìí ní ìsìn ògbà tí wọ́n bá jáde ní ìsìn ẹjọ́ òsì náà àmọ́ bá wà tó ìwà tí wọ́n bá jáde ní ìsìn ẹjọ́ ọ̀ranù kan tí ò ní wúlò táwọn ò ní kọbi ara sí náà àmọ́ bá wà ṣe kíni Allahumma amin barakallahu fikum ẹjọ́ òsì tí ò lálàáfíà kan náà àmọ́ bá wà tó òye tó rẹ̀ mo ṣe máa ń sọ pé èyí tó bá tó bẹ́ẹ̀ nu wọn kó tẹ̀ wá mọ́ bá wa katira ẹ máa wá bá wọn katira ibi tí nǹkan ó ti ṣe yín jùnù àmọ́ àwọ̀ ní máa bá yín wọ ọgbọ̀n àwọn ẹjọ́ ẹwẹ́ yìí tẹ́ bá ti sọ̀sọ́kùsọ tó bá níṣẹ́ wọ pẹ̀lú ìmọ̀ àwo ṣe kíni àwo gbé kéwú jáde fún yín tá a ṣe ìdánilẹ́kọ̀ọ́ lórí rẹ̀. So tá bá ti rí pé ń tẹ́ sọ yún so kò tá bá ti rí pé ń tẹ́ sọ yẹn so kò bùkátà sí pé kò ṣẹ̀ nídìí tó yá sí pé àmọ̀ fèsì lórí àfihàn ilẹ̀ bá ti ń lọ ló bá parí so ló bá ṣe kíni ló bá parí so yẹn jẹ́ bó ṣe lóun ó jẹ jáde ìgbà yìí la pẹ̀rẹ̀ sí jazakumullahu khairan wa barakallahu fikum kálọ̀ bẹ́ẹ̀ dà kó mọ́ṣá san gbogbo wa ní ẹ̀san olóore so kó sì ṣe àlékún dáadáa rẹ̀ fún wa so inshallah al-azim so àwọn rọ́dù wa yóò continue inshallah al-azim so rọ́dù tẹ̀ ti pọ̀ so rọ́dù tẹ̀ ti ṣe kí ni rọ́dù tẹ̀ ti pọ̀ fún wa tá a ṣe gan báyìí Allahu musta'an àwọn ìdánilẹ́kọ̀ọ́ pọ̀ so tá a ṣe inshallah al-azim kálọ̀ bẹ́ẹ̀ dà kó mọ́ṣá san wa ní ẹ̀san olóore wa hadha wa sallallahu wa sallama ala nabiyyihi wa ala alihi wa sahbihi ajma'in fa subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh barakallahu fikum.